Ìyá Ìṣọ̀lá lọ lọ́jọ́ ìbí o. Ó ń sọ ọjọ́ ìbí o. Ẹ jẹ́ àbájọ, ẹ jẹ́ àbáyọ̀. Òkú ọdún, òkú oríire, oríire aláyé ire. Àpáta dé, àpáta pààrọ̀ ewì dé. Èmi ò tí ì mọ kòkòrò ọ̀hún tí ó ràn wújà láǹtakùn lọ. Aya Ìṣọ̀lá ní sọjọ́ ìbí. Ó yẹ jẹ́ kájọ wá máa dá mùsùlùmọ́ lọ́jọ́ ìbí. Kájọ wá máa gbé tọ́kì sórí àmàlà. Mọ́mí Grace Olúsíjì, ó kú ọdún rẹ òní o. Àbọ̀ ọdún pé orí kádùn. Ìwọ wánú ayé o ṣoríire nínú ayé. Orí tì ọ́ lẹ́yìn ó tún ṣàbíyamọ́. Máa wọlé máa rọra máa yan pàǹdà nínú ọlátẹ́lẹ́dùmarè ọba mi jogún fún ọ. Onígbàgbọ́ òdodo nìwọ jẹ́. Ẹnjìníà Mrs. Joshua Fọláṣadé Adégbọ́yìn. Àwọn ni wọ́n ní kí n máa kíyọ̀, wọ́n ní kí n máa kìyọ̀, wọ́n ní kí n kì ọ́ délé bàbá tó bí ọlọ́mọ. Oǹdó ni yọ́ torí Oǹdó náà ní bàbá tó bí ọlọ́mọ. Ǹlẹ́ o ọmọ Oǹdó ẹ̀gìn, ọmọ adọ́kọ̀ níbi owó gbèsò. Mo dọ́kọ̀ lórí ìràwé, kíyan rí òmọ́gbọ̀n sí. Ìwọ lọmọ gbàgèlè àṣà, gbàgèlè àṣà wọn ò gbàgèlè àṣà. Ìwọ lọmọ gbàfìlà àṣà, gbàfìlà àṣà wọn ò gbàfìlà àṣà. Ọmọ amúlà méjì ojú ṣoge, ọmọ amúlà méjì ojúṣe ìyẹ. Ọmọ arẹ́yìn jàjà, ọmọ arẹ́yìn jàjà òdùgbò. Jaja Oǹdó ṣe bẹ́ẹ̀ tí lẹ́yìn òní jaja mọ́ jaja ńlá mọ̀ pé yín bọ́dọ̀ ọ̀la. Ó kú ọdún ó kú yèdún o. Àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe. Àìpẹ́rí ikú kíkú ọmọ kádùn. Àìpẹ́rí àkàlà kó mọ̀ kó sùn. Ìwọ máa pẹ́ láyé. Bó ti wá wù kó o pẹ́ láyé tó. Òní mọ sàárè ọmọ. Òní rí kú ọmọ ọmọ. Ìwọ fúnra lára rẹ òní fàìsàn lògbà. Òní ṣàìsàn àìsàn òní ṣe ọ́. Bó bá ti ń lọre ló máa bọ̀ ọ́rẹ́ àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ ń yẹ́nu. Ọlọ́jọ́ ìbí o, àpáta pààrọ̀ ewu lèmi ń jẹ́. Tó bá lẹ́ni tó fẹ́ kàn sí mi, ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi. 08169027775. Mo gbéra pa ó di ibi tá a forí mi sọlẹ̀ sí o níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Ó ń sọ ọjọ́ ìbí o. ẹ jẹ́ àbájọ, ẹ jẹ́ àbáyọ̀. Òkú ọdún, Òkú ọdún oríire, oríire aláyé ire.